Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Ultimate Folks TV tẹ́ bá ti rójú mi ó yẹ kẹ́ ti mọ̀ wípé orí ètò gbàgede ìmọ̀ náà lẹ já sí mo ti dé sórí ètò mo ti dé sí yín lọ́rùn lénìí ẹ ti mọ̀ wípé èmi nìkan kọ́ ni mo máa ń dá ṣe kinní ọ̀hún síbẹ̀síbẹ̀ náà mi kì í bá aládánwò ṣe ẹni tí mo gbọ́ lè ní òdú ni kì í ṣe àìmọ̀ fún olóko yín ó ti yé yín àlejò mi fúnra wọn náà ni wọ́n ó dárúkọ ara wọn torí ẹnu ọlọ́fà láti ń gbọ́ mọ̀ta àlejò mi ẹ kú dédé àsìkò yìí o. Ẹ káàsán olóòtú. Kí lorúkọ yín ẹ jẹ́ kí gbogbo ayé kán orúkọ yín sí lẹ́ẹ̀kan. Orúkọ mi ni Tósìn Babátúndé agbẹjọ́rò. Barrister Tósìn Babátúndé àwọn làlejò mi lénìí ṣe mọ̀ wípé mo ti gbé wọn wá nìkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn tá a sọ̀rọ̀ nípa fífipábánilòpọ̀ ṣùgbọ́n apá àbẹ̀ ọkọ́lọ̀ àná lénìí kí la fẹ́ sọ lénìí ohun tá a mọ̀ pẹ̀ kẹ́lù lénìí òun náà ni ọ̀rọ̀ kan tí ń jà rìnrìn káàkiri gbogbo ayé nípa wípé káralẹ̀ kákọ́lé àti kágbalé lọ́wọ́ èèyàn gẹ́gẹ́ bí ayálégbé àti onílé ìlànà wo là ń tọ̀ ká tó ralẹ̀ tá a bá ralẹ̀ tí wọ́n pè ní ilẹ̀ ìjọba kí ni àfojúsùn tó yẹ kí èèyàn ní kí ni ìrètí tó yẹ kí èèyàn máa retí lọ́wọ́ ìjọba téèyàn bá wá ralẹ̀ tó kọ́lé tán ọ̀nà wo lèèyàn gbà fi lé rẹ́ǹtì fún àwọn ayálégbé ọ̀nà wo náà ni ayálégbé gbà gbalé lọ́wọ́ onílé gbogbo àwọn nǹkan wọ̀nyí lámọ̀ pẹ̀kẹ́lù lórí ètò lénìí lórí ètò gbàgede ìmọ̀ gbogbo ẹ̀yẹn lólùfẹ́ ìkànnì tó bá jẹ́ wípé ìgbà àkọ́kọ́ rèé tẹ́yìn ń wò wá lórí ìkànnì ẹ̀tẹ̀ aago ìrántí kẹ́ẹ̀bà lè máa rí wa wò ní gbogbo ìgbà tá a bá fi fọ́nrán míì síta ẹ fi ọ̀rọ̀ yín ṣọwọ́ sí abala àríwísí kẹ́yìn náà bá lè di àǹfààní láti dá sí ètò yìí Barrister Tósìn ẹjá wọnú kùkùdùn kíní ọ̀hún lọ amòfin àti ralẹ̀ àti kọ́lé àwa fẹ́ fi ilé rẹ́ǹtì fún èèyàn kan fẹ́ gbalé lọ́wọ́ wa àwọn ìlànà wo ló yẹ kí èèyàn ó tọ̀ gẹ́gẹ́ bí ẹni tó nílé ìlànà wo ló yẹ kí èèyàn ó tọ̀ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ yálégbé ìlànà wo ló yẹ kí èèyàn ó tọ̀. Ẹ ṣé olóòtú ìbéèrè yín ó fẹ̀ ó tóbi onílé ó ti gbélé ẹ̀ lẹ́pẹ́ mo fẹ́ fi lé rent ẹni tó rí lé ó ti rí ilé pé ilé yìí mo fẹ́ gbà ẹni tó fẹ́ gba ilé lábẹ́ òfin ó ní ojúṣe láti kọ́kọ́ lọ wò pé ṣé ilé tí mo fẹ́ gbà yìí ṣó ṣe é gbé. Nínú ojúṣe tó yẹ kí ẹni tó fẹ́ gbalé ó kọ́kọ́ ṣe ni pé kó kọ́kọ́ wò wípé ṣé ilé yìí ó ṣe é gbé ṣó ṣe é gbé fún mi. Ẹni tó fẹ́ gbélé lẹ̀ náà lójúṣe tiẹ̀ o láti make sure pé ilé tó fẹ́ gbélé ó wà bí tébù ó ṣe é gbé fún yàn bẹ̀tẹ̀ ẹni tó fẹ́ gbà náà òun náà ní ẹ̀tọ́ láti wò pé ilé yìí ìdí ni pé tí ó bá já àwọn àkọ́kọ́ kan wà tó ní ìdí àtúnṣe kó tó wọlé kó tètè sọ fún onílé mo wo bí báyìí o ibi báyìí máa jo mo wo bí o kó lè ṣètò bẹ̀ kó bójúmu láti gbé. Kó ṣètò bẹ̀ kó bójúmu láti gbé. Bẹ́ẹ̀ni. Àwọn kan máa ń sọ pé tẹ́ ẹ bá ti sanwó ẹ má wọrí a máa bá yín ṣe bí tẹ́ ẹ bá ti sanwó a bá yín kọ̀nẹ́tì náà yín tẹ́ ẹ bá ti sanwó a bá yín ṣe omi kí lẹ lè sọ nípa yẹn. Ṣé wọ́n pé wọ́n tí ì ṣètò bẹ̀ kò tí ì ṣe é gbé ṣùgbọ́n wọ́n sọ pé tá a bá ti sanwó wọ́n á bá wa ṣètò rẹ̀ á ṣe é gbé. Ìbáṣepọ̀ tó wà láàrin onílé àtayálégbé is a contract. Contract ni ó dẹ̀ dá lórí tán bá jọ sọ. Ohun tán bá jọ sọ. if ilé lè má ti parí ká má ti fi window sí kí tenant ò bá landlord sọ pé ẹ má worry ẹ jẹ́ n fi window sí ẹ jẹ́ kí n fi lẹ̀kùn sí ẹ jẹ́ kí n fi tiles sí. Ṣé pé èèyàn lè parí ilé fúnra rẹ̀ kó tọ́rọ̀ bá ti wọ̀ ló fi jẹ́ pé tenant ayálégbé ó gbọ́dọ̀ máa béèrè fún agreements. Lára àwọn nǹkan tí tẹ́nàntì gbọ́dọ̀ máa béèrè fún tó bá fẹ́ gbé ilé
ni pé agreement kó má bàa di lẹ́yìn ọ̀la kó má jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀. agreement. tó ra ti rẹ́ lómi tó sanwó lé má wọrí tá a bá tó bá ti wọlé láàrin ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta a máa bẹ́ẹ̀ ṣe náà a máa bẹ́ẹ̀ ṣomi tó bá dẹ̀ ti di ọwọ́ ẹlẹ́gìrì ọ̀rọ̀ ti yí padà ó dẹ̀ máa le níbi tí ó bá ti tú sí ẹlẹ́rìí láti sọ pé n tá jọ sọ lélẹ̀ nígbà tí mo fẹ́ wọlé so lẹ́yìn ìgbà tí ẹ bá ti rí lé ó ṣe pàtàkì kí ayálégbé kó béèrè fún tenancy agreement ó kún sanwó ẹ̀ kò sẹ́ni tó fẹ́ gba lílé ní Nàìjíríà ní ìsìn tí ò ní sanwó tenancy agreement ó ṣe pàtàkì kí ayálégbé ó béèrè fún lọ́wọ́ onílé torí inú ẹ̀ ní ọ̀pọ̀ tán bá jọ bára wọn sọ máa wà iye báyìí ni mo máa san iye báyìí ni. ṣé pé gbogbo àwọn tí wọ́n máa ń béèrè agreement fee lọ́wọ́ èèyàn tí wọn kì í padà fún yàn ní ìwé àǹtọwọ́bọ̀ a jẹ́ wípé kò bófin mu. kò bófin mu rárá. ẹni bá ti gba owó lọ́wọ́ èèyàn pé agreement fee lélẹ́yìn ó gbọ́dọ̀ fún òfin sọ bẹ́ẹ̀ pé ó gbọ́dọ̀ fún bẹ́ẹ̀ dẹ̀ ni onílé gbọ́dọ̀ issue receipts ẹ̀sùn tó ní lábẹ́ òfin tí ó bá issue receipt fún. pé ẹ̀sùn ni tí onílé ò bá kọ receipt. ẹ̀sùn ni ṣùgbọ́n wípé mo sanwó lé òǹgbẹ́ onílé ò wá kọ receipt bóyá ó gbàgbé àbí kò sí nílẹ̀. ṣùgbọ́n ẹni mélòó ló fẹ́ máa gbé láńlọ́ọ̀dù ẹ̀ lọ sílé ẹjọ́ àbí lọ sílé sọ́dọ̀ àwọn agbófinró. ṣùgbọ́n bọ́rọ̀ bá wá padà ṣẹlẹ̀ lọ́yìn ọ̀rẹ́ yìí ẹjọ́ ni. ó ti lòdì sófin. because nínú agreement bá ṣe ibi tí ó ti jẹ́ pàtàkì ni pé number one orúkọ ẹni tó fẹ́ gbélé fún yàn máa wà ń bẹ̀ orúkọ ẹni tó fẹ́ gbélé fún máa wà ń bẹ̀ torí ó lè dọjọ́ ọ̀la kí ẹni tó gbélé fún kókò lè kó fẹ́ lómi síbẹ̀ ẹni tó nílé ó sọ pé èmi ò wọ́kọ́ ni mo bá ṣe torí ìwé ti wà nínú ìwé tó bá ṣe ibẹ̀ ni iye owó tó fẹ́ máa san lọ́dọọdún máa wà. ẹ ṣeun kí n tó gbàgbé níbi tẹ́ ẹ bá dé òun téèyàn bá wọlé okódélé o ti sanwó ọdún kìíní yóò tó bí ìgbà wo kí onílé ó tó láǹfààní àti fi owó lé owó ilé ọ̀hún àbí bí ètò ìṣúná ìlú àti agbègbè ọ̀hún bá ṣe ń lọ sókè sí náà ni owó ilé ó kàn dédé máa lọ sókè lójijì. ẹ ṣe olóòtú lórí ọ̀rọ̀ ìfi owó kún owó ilé in tó fi sọ nínú tenancy law of Lagos State bí wọ́n ṣe lè gbà àbí àkókò tí wọ́n lè máa fi owó kún owó ilé òfin ò sábà sọ̀rọ̀ nípa ẹ̀ pé after ọdún méjì o after ọdún mẹ́rin bet tí onílé bá fẹ́ fowó kún ó gbọ́dọ̀ jẹ́ iye tó wà reasonable then ó tún lè wo irú iye tí wọ́n ń san fún irú lébẹ̀ yẹn ní agbègbè yẹn ìyẹn tún lè wà lára àwọn nǹkan tí onílé máa wò pé 2 bedroom ti di 400 bí o dẹ̀ san 200 àti sọ owó lé di 400 then nǹkan kan wà tó fi sọ pé reasonable tán sọ yẹn láti bí 200 owó di 700 ní ò wà reasonable mọ́. ó ti kò wà reasonable though òfin fàyè lẹ̀ láti bí 200 tó wá jẹ́ bí 250 ó sì fara rọ 300 ó fara rọ òfin dẹ̀ fàyè lẹ̀ pé tí onílé bá fi owó kún owó lé tí ayálégbé dẹ̀ rí pé owó yìí ti gàjàrà lọ ọ kò wà reasonable òfin fàyè lẹ̀ wípé irú ayálégbé bẹ́ẹ̀ ó lè lọ court
pé kí kóòtù bá òun determine bóyá owó yẹn reasonable or not àmọ́ tá a bá òfin bóyá owó yẹn wà reasonable nírú agbègbè yẹn àbí kò wà or reasonable not òfin ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a bá tún wò because tá a bá increase owó lé kì í ṣe pé landlord ló máa jẹ́ pòun ló máa kàn sọ pé bóun ṣe fẹ́ kórí tó dẹ̀ máa rí bẹ́ẹ̀ negotiation ni iye mo ti sọ owó ilé ẹ̀ di 400,000 lọ bá landlord rẹ 400 yìí pọ̀ o ẹ jẹ́ ká ṣe ní 300 ẹ̀yin náà ẹ jẹ́ ká ṣe 300 tí ó bá dẹ̀ fara rọ̀ béèrè fún time kó wá ibi tí ó rọrùn fún ẹ. ẹni kó béèrè fún. kó béèrè fún àkókò. mo fẹ́ ká ẹ̀yàn náà bẹ̀ ọ́n dáadáa kẹ́ ẹ̀ tú palẹ̀ ẹ jẹ́ ń béèrè lórí rẹ̀ kẹ́ ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ jẹ́ kí n ṣàlàyé. ẹ ṣàlàyé náà. tí onílé bá fi owó kún owó lé ní abẹ́ òfin ẹ̀ pé mo ti sọ tẹ́lẹ̀ pé ìbáṣepọ̀ tó wà láàrin onílé àti ayálégbé contract ni. bẹ́ẹ̀ni. contract dẹ̀ lélẹ̀ ẹnìkan ò lè sọ pé bó ṣe máa lọ lélẹ̀ ẹ̀yin méjèèjì gbọ́dọ̀ fi ohùn ṣọ̀kan. fọwọ́sowọ́pọ̀. yes ìdúnàdúrà ni. ìdúnàdúrà ni. kò ṣe sọ tiẹ̀ káwọn kí ayálégbé náà máa. the fact pé landlord ẹ fún ẹ níwèé pé owó ẹ ti dìye báyìí kò mí pé iye tó dì nìyẹn. kò túmọ̀ sí pé yẹn lèyàn gbúdọ̀ san. kò túmọ̀ sí bẹ́ẹ̀. ààyè fún ìdúnàdúrà owó náà máa dúnàdúrà pẹ̀lú ẹ̀ pé láàlọ́ mo ti rí iye tẹ́ mú wá o ọ̀pọ̀lọpọ̀ ayálégbé ibẹ̀ náà ti máa ń bá láńlọ́ọ̀dù jà kò dẹ̀ tí ì dìjà the fact pé wọ́n fún ẹ ní increment kò mí pé ìjà ti bẹ̀rẹ̀ ó sọ fún ẹ ní pé iye báyìí lòun fẹ́ tajà òun landlord iye báyìí pọ̀ ẹ jẹ́ kí n san iye báyìí a ní ọ̀pọ̀ ọgbà wà tó pé ìdúnàdúrà yẹn wọ́n máa ń pàdé láàrin landlord náà máa wò pé ok iye báyìí mo ní kó san iye báyìí ló fẹ́ san jẹ́ ká ṣe ní iye báyìí ẹ gẹ́gẹ́ yẹn then onílé ẹni tó gbélé lẹ̀ landlord kó má jẹ́ pé ìgbà tí owó ilé ó bá kó oṣù 2, 3, 4 ló ẹ̀ṣẹ̀ ń fún tọ̀ ní ìwé because ó gbọ́dọ̀ fún ní reasonable time láti lè ronú pé ṣé mo lè gbèbí mọ́ àbí mi ò lè gbélé mọ́ at least minimum kó máa òfin náà sọ bet reasonably kó máa fún bí oṣù 6 ahead. ibi tẹ́ ẹ bọ́rọ̀ dé òun ẹ má bínú pé mo dá yín lóhùn kọ́ bẹ́ẹ̀ èèyàn bá fẹ́ fúnyàn ní ààyè èèyàn sanwó ilé ọdún kan láńlọ́ọ̀dù ẹ̀ wá mú ìwé ìfowókún owó ilé ó mú wá ní oṣù kẹfà tó sì ti sanwó odidi owó ọdún kan láti January ṣé mọ̀ pé odidi oṣù 6 ni wọ́n fi fún ní notice pé tó bá di December o tó o bá ti lè san àfikún owó ilé fún ọdún tó ń bọ̀ máa kó ẹrù ẹ lọ ṣé ó bójú mu bẹ́ẹ̀ àbí ó yẹ kí owó ilé yẹn tán kí wọ́n tó fi àfikún owó ilé sọwọ́ sí irú ayálégbé bẹ́ẹ̀. tí mo bá gbọ́ yín dáadáa ìgbà tí wọ́n fi owó kún owó ilé ni onílé sọ pé tí kò bá lè sanwó yẹn kó máa lọ. ẹ ṣe. ẹ jẹ́ ìyànnà kí ní ọ̀dàdà kó yé yín mo sanwó ilé tán báyìí. láti January dé December. ẹ jẹ́ fi àwọn tí wọ́n ń sanwó ilé oṣù mẹ́fà ṣe àpèjúwe mo sanwó ilé ní oṣù kẹfà bí mo ṣe ń sanwó ilé tán láńlọ́ọ̀dù wá kọ receipt ó kọ pé mo jẹ́rìí pé mo gbowó lọ́wọ́ rẹ o ó sì kọ ìwé mi sí lẹ́yìn wípé tí owó ilé yìí bá ti parí ní oṣù kejìlá ọdún yìí tí ń ṣe oṣù 6 ó wá fi owó kún owó ilé yìí o tó o bá ti lè fi owó kún mo ti so àsopọ̀ ìwé filé mi lẹ̀ yíyún quick notice mọ́ ìwé yìí kó máa lọ
ọ̀nà wo lèèyàn lè gbégbà bọ́rọ̀ bá rí báyìí àti pé ṣé ọ̀nà tí láńlọ́ọ̀dù gbégbà wọn so tọ́ ṣé bó ṣe yẹ kó rìnrìn àjò ọ̀hún rèé. ẹ ṣe olóòtú gẹ́gẹ́ bí mo ṣe sọ ìbáṣepọ̀ tó wà láàrin landlord àti tenant contract ni tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ tó sọ pé iye báyìí ni ilé mi tó bá lè san ìwé pé jáde ilé mi ti wà lẹ́yìn pàtàkì jùlọ kí irú ayálégbé bẹ́ẹ̀ kó lọ bá landlord rẹ̀ sọ̀rọ̀ tó bá dẹ̀ jẹ́ pé lọ́ọ̀yà ni landlord lọ bá lọ́ọ̀yà iye báyìí ni agbára mi gbé even tẹ́ bá fẹ́ kí n san iye báyìí ẹ jẹ́ kó kọ̀ tí ẹ̀ tún di iye ọdún báyìí ẹ jẹ́ kí n máa san iye báyìí tí kò bá wá gbọ́ gẹ́gẹ́ bí mo ti sọ contract ni kò bá onílé lára mu wọ́n nìyẹn òfin dẹ̀ ti fààyè lẹ̀ tí onílé bá lóun fẹ́ kí tenant kú lé tó bá ti follow due process ìgbésẹ̀ tó fi sọ kò sí tí. ẹ̀yàn náà àwọn ìgbésẹ̀ tó fi sọ. ẹ ṣe òfin sọ pé tí onílé bá fẹ́ lé tó bá fẹ́ gba ilé ẹ̀ padà lọ́wọ́ ẹni tó gbé ilé fún òfin ti fi àwọn ìgbésẹ̀ kalẹ̀ téèyàn máa tẹ̀lé kì í ṣe pé ó kàn máa jí láàárọ̀ ọjọ́ kan ló máa wò pé ayálégbé mi ń ṣe ìkómọ lánàá kò fún mi lóúnjẹ màá dẹ̀ lé kó lé àwọn ìgbésẹ̀ yẹn number 1 ni pé ó gbọ́dọ̀ fún ní quick notice iye lẹ́ǹtì quick notice ó máa fún ó dá lórí nǹkan méjì alákọ̀ọ́kọ́ ó dá lórí bóun tó ń ṣe ń sanwó tó bá jóṣooṣù ló ń sanwó ilé oṣù kan lòfin nìkan fún. oṣù kan ẹni tó bá sanwó ilé oṣù kan tó sanwó ilé oṣù kan ni òfin nìkan fún. notice to quit. tó bá ń san oṣù mẹ́ta oṣù mẹ́ta náà nìkan fún. tó bá ń sanwó ẹ̀ ní oṣù mẹ́fà oṣù mẹ́ta náà máa fún. tó bá ń san lọ́dọọdún oṣù mẹ́fà lòfin nìkan fún. ṣé pé nǹkan kìíní tó kọ́ determine notice tá máa fún tán nìyẹn ẹlẹ́ẹ̀kejì tó tún lè determine pé irú length notice wo ni ká fún. the first one ni bó bá ṣe sanwó ló máa determine iye notice tá máa fún. ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá enter tenancy agreement nínú ẹ̀ ayálégbé àtẹntóni wọ́n lè jọ agree ní notice pé iye period báyìí la fi máa túká ní máa fi fún ẹ pé kó máa lọ. pé lẹ́yìn ọdún báyìí o. ifo lè máa san owó ọdún kan tó jẹ́ pé ló agreement ẹ ti fi síbẹ̀ pé ọdún bá ti pé o. ó lè ti fi sínú agreement pé oṣù kan ní máa fún ẹ tó fi máa lọ owó ọdún kan ló ń san o wọ́n lè oṣù méjì ní oṣù mẹ́ta ní oṣù mẹ́rin ni wọ́n lè jọ agree nínú agreement to any length of notice irrespective of bó ṣe sanwó sí. then tó bá jẹ́ nínú agreement yẹn ìkọ́kọ́ wà tá à ń pè ní time certain pé o lólé láti January to December tí wọ́n bá ti kọ́ sínú agreement pé it's for a time certain kò ní gba notice to quit mọ́ 7 days lásán náà máa fún un. now tí o bá sí gbogbo yẹn nínú agreement tí onílé dẹ̀ fẹ́ gba ilé ẹ̀ tó ti fún ní quick notice gẹ́gẹ́ bó ṣe ń sanwó tí wọ́n tó wọ́n bá kó jáde onílé ò ní agbára láti da ẹrù ẹ̀ sí gbó àbí láti lọ pe àwọn area boys àbọ̀lọ́pàá pé kí wọ́n wá kérò tán ó tún gbọ́dọ̀ fún ní 7 days notice. After the 7 days bá pé kò mí pé onílé tún lè lé jáde lé o ẹnìkan tó ní agbára láti kó ẹrù tenant jáde kóòtù ni
lẹ́yìn ìgbà yẹn tí quick notice bá expire tí 7 days bá pé tí tenant ò bá kó jáde ìgbà ẹni landlord tó lè gba kóòtù lọ láti lọ gbé ìgbésẹ̀ àti lè jáde nílé. Ó dẹ̀ dìgbà tí kóòtù bá tó sọ pé kó jáde kí tenant bẹ́ẹ̀ ò tó lè kó jáde. Ẹ tún wá mọ̀ pé àwọn èèyàn máa sọ pé tá bá ti fún mi notice to quit mi ò ní sanwó lé mọ́ ọ̀fẹ́ ni, kò sófin tó sọ bẹ́ẹ̀. Títí di ọjọ́ tó máa kó jáde nílé lòfin ló gbọ́dọ̀ san owó ilé tó lò. Títí di ọjọ́ tó máa kó jáde nílé. Títí di ọjọ́ tó máa kó jáde nílé lòfin ló gbọ́dọ̀ san owó ilé tó lò. Àmọ́ ẹni sùúrù ohun tẹ́ ẹ̀ ń jẹ́ kó yé wa nísìnyí ni pé wọ́n fún ọ ní notice kò sọ pé ò ní sanwó. kò lóò ní sanwó lé. Ọ̀tọ̀ ni pé mo ti lówó ilé mi parí báyìí wọ́n wá fún mi ní notice pé kí n kó jáde. Ó sanwó láti January to December ọdọọdún. Owó ilé expire ní December wọ́n wá fún ẹ ní 6 month notice pé kó jáde. 6 months yẹn ò ṣọ̀fẹ̀ o máa san owó ẹ̀. Wọ́n tún fún ẹ 7 days. Báwo ni wọ́n ka 6 months yẹn síwájú tàbí wọ́n kà sẹ́yìn o gbọ́dọ̀ sanwó. A máa kà síwájú ni. Iwájú náà máa kà sí. Wọ́n lè kà sẹ́yìn wọ́n máa kà 6 months January to December lówó ẹ̀ o lówó di December wọ́n béèrè owó ò sanwó landlord ẹ fún ẹ níwèé bóyá fún ẹ ní oṣù 6 oṣù 3 oṣù kan kó o fi jáde nílé owó gbogbo ọjọ́ yẹn o máa san owó ẹ̀. Ẹ ṣeun ibi tẹ́ ẹ bára òun dé òun sanwó ilé ọdún kan wọ́n wá fún ọ sanwó ní January ó yẹ kó o padà sanwó míì ní December wọ́n wá fún ẹ ní quick notice nínú oṣù kẹfà ó túmọ̀ sí wípé o ò tí ì lówó rẹ tán fi fún ọ ní quick notice. Ṣé tá bá fún èèyàn ní quick notice nínú àsìkò yẹn kí lòfin sọ nípa rẹ̀. irú notice yẹn ó wà valid. In tó fi sọ ni pé kàn fún ẹ ní sufficient notice gẹ́gẹ́ bí o ṣe ń sanwó ẹ̀ sí. So tó o bá ń sanwó ní January to December even bó o ṣe ń sanwó ẹ̀ ní January yẹn landlord ó lè fún ẹ ní notice in January yẹn pé kó jáde December end. Bówó ẹ bá ṣe ń parí kí notice ẹ ó máa parí mọ́ kò sí tó burú but owó ẹ ò lè máa run kówó ẹ fẹ́ parí December kan wá ní kó jáde November kò bófin mu. Ó lè parí sígbà tí owó ẹ parí sí níwèé tán bá fún ẹ àbí kó kọjá ẹ bẹ́ẹ̀ kò lè jẹ́ ìgbà tówó sì ń lọ lọ́wọ́ náà ní kó jáde. Even tó wá dé 31st of December lówó ẹ máa parí ìwé tán fún ẹ ò lè parí ní December 30 kò lè lẹ́kùn lé. Kò gbúdọ̀ lé kò gbúdọ̀ dín. Kò gbọ́dọ̀ dín rárá ó lè lé kò gbọ́dọ̀ dín. Kò gbọ́dọ̀ dín. Tó bá wá lé èyí tó bá lé o gbúdọ̀ sanwó rẹ̀. O gbọ́dọ̀ sanwó ìbá àsọjọ́ kan. Ìbá àsọjọ́. O mo fi sọ pé gbogbo ọ̀rọ̀ yìí contract ni. If o lè lo oṣù 6 o lè lo oṣù 8 tó san kó bá landlord ẹ sọ̀rọ̀ kó dẹ̀ sọ pé òun yá fi ẹ fún ẹ. Ó dá lórí àjọṣepọ̀. Tó wá wà láàárín ìwà àti ayálégbé àtònílé. Ẹ ṣeun bàbá ọpọlọ yín ò ní jọba. Ẹ ṣe gan. Lára ojúṣe landlord nígbà tí tenant bá ti ń gbé inú ilé gbogbo ohun tó ṣe mọ́ àtúnṣe ìtalé ojúṣe landlord ni. Ẹ ò pé ìtanisọ́kàwé náà wà o. Bẹ́ẹ̀ ni ìtanisọ́kàwé wà. Ìtanisọ́kàwé wà bẹ́ẹ̀ ta ló ń gbádùn ẹ̀ ta ló ń lò tenant ló ń lò tenant ló máa kó sọ́kàwé tó bá kùn. Rúùfù yá ni o landlord ló máa ṣe any external repairs gate ilé yá ni o iṣẹ́ landlord tí n bá ti ṣe pé tenant ló yá o because gbogbo àwọn nǹkan yìí ẹ gbọ́dọ̀ wo facts. Gate bàjẹ́. Bẹ́ẹ̀ tó bá jẹ́ tenant ló lọ ya gate mọ́tò ẹ̀ yá kò wá ṣe pé máa ní landlord kó wá ṣe o. Ẹ sà bá a bá ta àmọ́ ń tọ́ ni o
torí ṣe mọ̀ wípé àwa èèyàn onírúurú ni wá à ń ṣí géètì lọ à ń ṣí bọ̀ à ń ṣí géètì lọ à ń ṣí bọ̀ ẹ ti mọ̀ pé dandan ni kó bàjẹ́ ńjọ́ kan àwa ń ṣí géètì lọ à ń ṣí géètì bọ̀ láńlọ́ọ̀dù náà sọ fáwọn tẹ́nàntì pé àwọn ló ń ṣí géètì lọ ló ń ṣí bọ̀ tírú géètì bẹ́ẹ̀ náà bá bàjẹ́ ṣé láńlọ́ọ̀dù ni ó ṣe ni àbí tẹ́nàntì. ẹ ṣe. géètì tá à ń ṣí lọ tá à ń ṣí bọ̀ dandan ni kó bàjẹ́. dandan ni lọ́pọ̀ ọgbà landlord máa ní kí tẹ́nàntì ò ṣe because àwọn ló ń lò bẹ̀tẹ̀ ojúṣe landlord ni láti ṣe géètì ilé ẹ̀ ṣùgbọ́n torí pé tẹ́nàntì wò pé safety tèmi ló wà involve yìí tí géètì ò dẹ̀ sí ní ṣíṣe ọ̀pọ̀ gbà wà tí tẹ́nàntì máa ṣe because ìgbà míì wà tó pé nítorí safety tenants nítorí well-being tenants nítorí pé ó fẹ́ protect ti ara ẹ̀ àti ó máa tètè lọ ṣe. ó máa lọ ṣe. then tí nǹkan wà tí ẹ bá fẹ́ ṣe nílé tó jẹ́ pé ojúṣe landlord ni for example bóyá afẹ́rẹ́ gbé páànù lé lọ tí landlord kò tètè ṣe tẹ́ ẹ dẹ̀ sọ fún landlord kó wá ṣe lọ́pọ̀ ọgbà ẹ lè send message sí landlord pé tẹ́ ẹ bá wá ṣe máa ṣe o máa dẹ̀ yọ owó ẹ̀ nínú owó ilé bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ kó kọ́kọ́ mọ̀ kì í ṣe pé wàá lọ ṣe lẹ́wàá sọ pé èmi ti ṣe iṣẹ́ yìí o mo máa yọ irọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ contract ló wà láàrin méjèèjì ẹ gbọ́dọ̀ fi ìmọ̀ṣọ̀kan lórí ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé because tenant mi wà ó lè lọ ṣe lẹ́yìn landlord kọ́ ẹ pé ohun tó ṣe ojú 50,000 lọ yóò sọ fún landlord pé 200,000 ló ń lò torí pé kò sí àjọsọpọ̀ wọn landlord ló lóun ò lè san kò dẹ̀ lè rówó yẹn gbà because kò sí. a jẹ́ wípé béèyàn bá ń gbé nírú ilé bẹ́ẹ̀ tí nǹkan kan ṣẹlẹ̀ tó jẹ́ pé láńlọ́ọ̀dù ló yẹ kó ṣe tí láńlọ́ọ̀dù sì kọ̀ jálẹ̀ tí ò wá ṣe èèyàn ní tó yẹ kéèyàn ṣe ju pé kéèyàn kó ní kúrò nínú ilé bẹ́ẹ̀ lọ. èyí tó fi sọ pé kéèyàn ò seek consent landlord kó kọ́kọ́ gba àṣẹ landlord pé landlord ẹ wá ṣe tí ò bá ṣe tẹ́ẹ̀dẹ̀ rí pé kínní ó yẹ kẹ́ ṣe. o yóò ní ìpalára fún ẹni tó ń gbélé. tẹ́ ẹ bá lè kọ lẹ́tà sí ẹ send ẹ message pé landlord tẹ́ ẹ bá wá ṣe kínní yìí o. bá a kọ lẹ́tà sí tí ò dáhùn tá a send message sí tí ò dáhùn tí kínní yìí sì gbúdọ̀ ṣeé ṣe. ẹ lè ṣe. a lè ṣe. ẹ lè ṣe kẹ́ ẹ yọnu owó ilé ẹ tó bá dé ilé ẹjọ́ tó bá dé ilé ẹjọ́ ẹ fi yẹn ṣe evidence pé mo ti sọ fún kì í ṣe pé wàá lọ ṣe o máa sọ fún landlord létà pé mo ti náwó báyìí ẹ fún mi lówó ẹ o kò ṣeé ṣe lábẹ́ òfin. ẹ ṣeun amòfin mo fẹ́ kẹ́ bá mi yànnàná kinní kan nínú àwọn ìwà tí púpọ̀ nínú àwọn tó nílé tí wọ́n máa ń hù fún àwọn ayálégbé wọn bóyá ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ tọ́rọ̀ kan pa wọ́n pọ̀ bóyá wọn tètè san owó ilé ni àbí kó jẹ́ wípé òfin àti ìlànà tí irú onílé bẹ́ẹ̀ gbé kalẹ̀ ayálégbé ò tẹ̀lé a rí i pé ó wọ́pọ̀ láwùjọ wa wípé àwọn onílé wọn ò déédéé ṣe nǹkan kan tó jẹ́ wípé onílé ayálégbé ó mọ fíìlì ìnira nínú ara rẹ̀ bíi wípé kán mú ilẹ̀kùn rẹ̀ kán tì pa kó tó dé bíi wípé kán kó ẹrù rẹ̀ kán kó síta bíi wípé kán déédéé lọ pọlọ́pàá wípé kó bá wọn kẹrù síta kí ni òfin sọ nípa rẹ̀. ẹ ṣe olótù gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ìlànà àti kó ẹrù àti lé tẹ́nàntì nílé ìlànà ẹ̀ wà nílẹ̀ mo dẹ̀ ti sọ pé ilé ẹjọ́ nìkan ló lágbára ló lẹ́tọ̀ọ́ láti kó ẹrù ayálégbé ọlọ́pàá ò lágbára lórí ẹ̀ ọlọ́pàá ò lágbára láti kó ẹrù sójà ò lágbára lórí ẹ̀ sójà ò lágbára láti kó ẹrù kúrò nínú ilé. kò tí ì sí ẹnì kankan àfi tí èèyàn bá lọ ilé ẹjọ́ tó gba judgement ló tó lè wá
kíkó ẹrù. kó ẹrù láti kóòtù dẹ̀ náà ti máa wá kì í ṣe pé ó kàn máa lọ kó àwọn èèyàn. àti kóòtù náà ti máa wá. àti kóòtù ni. kì í ṣe pé kàn déédéé máa lọ gbọ́lọ́pàá ní kì í ṣe police pé ó máa station. lọ irọ́ àti kóòtù náà ti máa wá. èèyàn lè kó àwọn ọmọ gànfẹ́ ní street pé ó yá ẹ lọ kẹ́rù síta. irú ayálégbé ó ń fẹ́ wọn ṣeré nìyẹn. irú onílé bẹ́ẹ̀ fẹ́ ó ń fẹ́ wọn ṣeré nìyẹn. kí onílé kó tilẹ̀kùn tenant nítorí pé tenant ò sanwó kó lọ já iná. jáná. gbogbo ẹ̀ kò sí òfin kò fààyè gba gbogbo ẹ̀. kí onílé lọ jáná tẹ́nàntì torí pé tẹ́nàntì ò sanwó tàbí nǹkan kan dà wọ́n pọ̀. ó lè lọ rìpọ́ọ̀tù fún àwọn power holding káwọn yẹn wá wò pé àwọn máa wá tó bá dẹ̀ ti ń sanwó ẹ̀ dédé àwọn yẹn lè má wà jáná ẹ̀. bẹ́ẹ̀ onílé ò ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti jáná. láti lọ jáná láti tilẹ̀kùn tenant. even tí tenant yẹn bá ti ń jẹ lówó ọdún mẹ́wàá. torí gbogbo tá à ń sọ yìí ọ̀pọ̀ yìí ní nǹkan tá à ń rí láwùjọ wa lásìkò yìí tá a bá ti rí i pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin láńlọ́ọ̀dù àti tẹ́nàntì bóyá kì í tiẹ̀ sọ̀rọ̀ iná ṣùgbọ́n orí iná náà máa padà fàbọ̀lé bóyá kò sanwó agbálẹ̀ ni iná náà máa yọ. tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí irú ayálégbé bẹ́ẹ̀ kó fi ọ̀rọ̀ yẹn tó àwọn agbófinró létí. àwọn agbófinró wọ́n mọ̀ tán máa ṣe. dẹ́yìn tó bá jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ nírú Èkó Lagos Mediation Center wà ń bẹ gbogbo local government ló wà kó lọ síbẹ̀ kó lọ sọ fún wọn wọ́n mọ̀ bá ṣe máa pe láńlọ́ọ̀dù ẹ̀ pé kò ṣe tó tọ́ lábẹ́ òfin irú láńlọ́ọ̀dù tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó lè bá rẹ̀ lẹ́wọ̀n. ó lè bára rẹ̀ lẹ́wọ̀n. ó máa bá rẹ̀ lẹ́wọ̀n ó lọ tilẹ̀kùn tenant àbò lọ fipá kó ẹrù ẹ̀ síta tó kún jẹ́ lówó. àbò yọ̀nà ẹ̀ dànù. tó bá dé station tó bá ní 10 million ló ń gbé sínú ilé ó ti jẹ gbèsè. so òfin ò fààyè kankan sílẹ̀ fún láńlọ́ọ̀dù fún lọ́ọ̀yà ò fọlọ́pàá láti wá kó ẹrù yàn láì ṣe pé wọ́n ti lọ ilé ẹjọ́ wọ́n ti bọ̀. ilé ẹjọ́ ló máa wò pé ṣé landlord ṣó tẹ̀lé tó yẹ kó tẹ̀lé kó tó lélẹ̀ tó ilé ẹjọ́ bá dẹ̀ ti rí pé ó ti ṣètò ẹ̀ ó máa fún onílé ní judgement láti lọ kó ẹrù ẹ̀. ojúṣe wo gangan ni tiyín gẹ́gẹ́ bí amòfin nínú wípé a fẹ́ ralẹ̀ a fẹ́ talẹ̀ fún èèyàn bẹ́ẹ̀ èèyàn bá fẹ́ ralẹ̀ ńsìn kí lójúṣe agbẹjọ́rò kí ni ipa tí òfin fẹ́ kó ń bẹ̀. ẹ ṣe olóòtú iṣẹ́ amòfin iṣẹ́ lọ́ọ̀yà ó pọ̀ gan-an lórí pé èèyàn fẹ́ ralẹ̀ because gbogbo òfin táwọn èèyàn máa jì sí wọ́n lọ gba ìmọ̀ràn lọ́dọ̀ ẹni tó mòfin ló máa ń fà bí for example tí èèyàn bá fẹ́ ralẹ̀ kó tó di pé ó bẹ̀rẹ̀ sí í gbégbèsè ló yẹ kó lọ bá lọ́ọ̀yà lọ́ọ̀yà ló máa bá a ṣe àwọn nǹkan tá à ń pè ní search lórí ilẹ̀ yẹn pé ṣé ilẹ̀ yìí tó bá jẹ́ mọ̀lẹ́bí ló nílẹ̀ ṣé àwọn tó fẹ́ talẹ̀ yìí ṣé wọ́n ní agbára láti tà ilẹ̀ yìí for example tó bá jẹ́ mọ̀lẹ́bí bí mo ṣe sọ tó bá jẹ́ bàbá ló ní ilẹ̀ tí ọmọ fẹ́ tà ṣé ọmọ tó ní ẹ̀tọ́ láti tà nígbà tí kì í ṣe pé orúkọ ẹ̀ ló wà lórí ìwé ilẹ̀ ṣùgbọ́n tí lọ́ọ̀yà bá wà involve ó máa ṣe investigation tiẹ̀ láti wò pé ó máa fi ọ̀rọ̀ wá àwọn mọ̀lẹ́bí lẹ́nu wò ilẹ̀ yìí ẹ jẹ́ ká wo àwọn ìwé tí ẹ fi ralẹ̀ tẹ́ fi ní tiyín ni ilẹ̀ ìwé yẹn ni lọ́ọ̀yà máa wò orúkọ ẹni tó ralẹ̀ yìí Mr. Alágbájá ni ẹni tó fẹ́ tà fún wa yìí Mrs. ni àbí ọmọ ẹ̀ báwo ló ṣe jẹ́ bàbá ń kọ́ bẹ́ẹ̀ láì ṣe pé ohun tó wọ́n bá lọ́yà àmọ́yé ìtọpinpin wà tí lọ́yà máa fi ọgbọ́n ẹ̀ ṣe tí ìwọ tó ní ìmọ̀ òye
tó lè ṣe. For example, ẹni tó nílẹ̀ lè ti ṣaláìsí káwọn ọmọ àbíyáwó fẹ́ tà, ó ní àwọn ìgbésẹ̀ téèyàn lè gbé ká tó lè tà, kan tó lè transfer title property ẹni tó ti kú, ó ní àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. For example, yẹ ká lọ gba letter of administration ní court pé lágbájá ti kó ṣùgbọ́n àwọn property líle, àwọn tán bá fún ní ẹ̀lẹ́ tá a máa ń pè ní ẹ̀lẹ́ letter of administration náà lágbára àtẹ̀tọ̀ láti ta property tó kú. Àbúrò ẹ̀, ẹ̀gbẹ́ ẹ̀, láìsí pé wọ́n lè tà because ó bá dọjọ́ wájú ìyàwó àbọ̀mọ́ ọ lè gba ẹni tó ra ilẹ̀ yẹn ṣe case. Tó bá dẹ̀ tún jẹ́ pé family land ní tá a mọ̀ pé ilẹ̀ yìí o family ló ní, lọ́ọ̀yà ló máa lè mọ ẹni tó yẹ kó lè ta ilẹ̀ bí. Tó bá jẹ́ ilẹ̀ bí nìsín, àwọn tó lè ta olórí ẹbí àtàwọn àgbààgbànú ẹbí bíi 2 sí 3. Olórí ẹbí bóyá secretary treasurer àtàbá ti yàn, tí ó bá dẹ̀ ti yàn, tó bá jẹ́ àwọn ìdígí wà, olórí ẹbí àti ìdígí kọ̀ọ̀kan wọ́n lè tà. Yíò tó bá jẹ́ pé ilẹ̀ bí. Tó bá jẹ́ ilẹ̀ mọ̀lẹ́bí. Tó bá jẹ́ ilẹ̀ àdáni kọ́ tó jẹ́ pé ilẹ̀ téèyàn kan dání. Tó bá jẹ́ ẹni tó nílẹ̀ yẹn, òun náà lè tà fún. Torí pé orúkọ ẹ̀ ló fi rà, ó lè tún kẹta. Lẹ́yìn yẹn lọ́yà bá tún ṣe investigation yẹn tẹ́ pé ṣe ẹni tó lè tà ṣó ní ẹ̀tọ́ àti tà. Lọ́yà tún máa proceed láti lọ lábẹ́ pé ṣé ìjọba kò ní tí gbẹ́sẹ̀ lé ilẹ̀ yẹn, ṣé ilẹ̀ ta fẹ́ rà yìí ṣé kò tí sí wàhálà lórí ẹ̀. Bí ti bá wò tó bá lọ sí Surveyor General's office tó ṣe àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó ṣe bẹ́ẹ̀, ó lè rí pé ilẹ̀ yìí gọ́ọ̀mẹ̀ntì àkwáyà ẹ̀. Ó lè ti rí pé ó ti ní problem. Ó lè rí pé ilẹ̀ yìí ìgbà tó chàtì ẹ̀ ó bọ́ sórí ilẹ̀ lòmíì tó dẹ̀ fẹ́ tà pé ilẹ̀ tèmi bíbá ibẹ̀ ìgbà tó chàtì ẹ̀ ilẹ̀ orí ilẹ̀ lòmíì ni ó wà tó ń jẹ́ orúkọ mi. The fact pé ó dẹ̀ wà lórí ilẹ̀ òun gbé bẹ̀ 10 years 20 years kò mí ìpínlẹ̀ yẹn ò ní problem. Because ọ̀pọ̀lọpọ̀ máa ń wà lórí ilẹ̀ tí ò ní proper search bẹ́ẹ̀ kò ní lè gba ìwé lọ́dọ̀ ìjọba o. Àìmọye yẹn ni ò gbàwé lọ́dọ̀ ìjọba tó kàn ra lẹ̀ tó gba receipt tó gba deed of assignment tó ń gbé orí ilẹ̀ lọ tí ò lọ sí search. Ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ kànáà tọ́pọ̀ ń gbé tí ò fi yẹ ẹsẹ̀ tó yẹ kó fi lẹ̀ ó máa gbé bẹ̀ lọ bẹ́jọ́ tíjọba bá máa rántí. Yóò náà pè ní mò ń bọ̀ Ọlọ́run kì í yá lógún ọdún. Ó ti ṣẹlẹ̀ sí client mi kan rí, ó ralẹ̀ ó ti kọ́lé sórí ẹ̀. Ó wá ní lọ́yà ilẹ̀ yìí mo kàn tẹ̀ fẹ́ gbà sí ọ̀fọ̀ ẹ̀, mo fẹ́ ṣe sí ọ̀fọ̀. A lọ sí search ní sọ̀rọ̀jẹ́ bá a ṣe débẹ̀ nílẹ̀ yìí pé àìsàn fún client kó má ra o pé ilẹ̀ yẹn nílẹ̀ tó ti kọ́lé tó ti gbé bẹ́ẹ̀ ilẹ̀ yẹn committed land. A ṣe máa débẹ̀ acquisition yàtọ̀ sí committed land. Committed land ilẹ̀ yìí ìjọba ti ní tó fẹ́ fi ṣe láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ilẹ̀ tó fẹ́ fi kọ́ railway, ilẹ̀ tó fẹ́ fi kọ́ school, ilẹ̀ tó fẹ́ fi kọ́ hospital yẹn wọ́n ti commit already pé kò sí nǹkan kan ìjọba ṣì máa lò. Irú yẹn nísìn kò ṣe tó yẹ kó ṣe lákòókò, ó ti náwó ó ti ṣe gbogbo ẹ̀kọ́ tó mọ̀ pé committed land ní. Pélé yẹn ó ní bá. Béèyàn bá fẹ́ ralẹ̀ ojúṣe agbẹjọ́rò ó pọ̀ ń bẹ̀ ó wà ń bẹ̀ dáadáa. Agbẹjọ́rò àti surveyor wọn jọ ń ṣiṣẹ́ papọ̀ lórí ilẹ̀ yẹn. Lórí ilẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun làákàyè yín ò ní jọba. Ẹ ṣe gan. Ẹ mẹ́nu lé kinní kan lẹ́ẹ̀kan ẹ sọ wípé acquisition land. Mo ti gbọ́ oríṣiríṣi nǹkan níbi tí àwọn èèyàn ti ń fẹ̀hónú hàn wípé wọ́n wá wọlé wa balẹ̀ o ládùúgbò wa gbogbo ilé tó wà lódìdí àdúgbò kan wọ́n lè dárúkọ nọ́mbà kan pé 530 something house ló wà ní àdúgbò yẹn wọ́n wá wó balẹ̀.
gbàtà bá wádìí ọ̀rọ̀ ńlọ tá a wádìí ọ̀hún bọ̀ ìjọba náà lè fi àtẹ̀jáde kan síta wípé ilẹ̀ tán sọ̀rọ̀ nípa ẹ̀ o government acquisition land ni kí ni wọ́n ń pè ní government acquisition land gangan bí èèyàn bá wá kọ́lé síbẹ̀ kí ni ìrètí irú ẹni bẹ́ẹ̀. ẹ ṣe gan lábẹ́ òfin gbogbo ilẹ̀ tó bá wà ní stéètì kan ọwọ́ gọ́vnọ̀ ọwọ́ gómìnà ló wà. ọwọ́ gómìnà ló wà. gómìnà ló nílẹ̀ kò sẹ́ni tó nílẹ̀ if tẹ bá ra lẹ̀ ní ìsìn lábẹ́ òfin wọn máa highest tẹ lè hold 99 years lẹ lè fi hold ilẹ̀ 99 years after that ó ti di ìjọba padà. ṣé pé gbogbo òwe tó bá tiẹ̀ wù kéèyàn ó gbà lórí ilẹ̀ 99 years lẹ fi lè hold ìjọba so tíjọba bá dẹ̀ jìnjọ́ kan pé òun ló nílẹ̀ ẹni tí mo fúnlẹ̀ mi ò fúnlẹ̀ mọ́ kó bá mi múlẹ̀ mi. láàrin 99 years yẹn náà. bẹ́ẹ̀ni. tíjọba bá tún dìde wípé mo fẹ́ lo lẹ̀ yìí. àmọ́ ìlú tó lófin la wà àwọn ìgbésẹ̀ wà tíjọba náà máa tẹ̀lé kì í ṣe kó kàn máa jíjọ kan pé lágbájá òun ló ṣiṣẹ́ against mi nínú election ó yá ẹ lọ wọlé ẹ̀ irọ́ ó ní ó fi jẹ́ pé yàtọ̀ wà láàrin acquire land àti committed land ló jẹ́ pé àkókò tí ẹ bá fẹ́ ra ilẹ̀ àbí tó bá fẹ́ ra ilé kó lọ bá lọ́ọ̀yà kan ṣe search lórí ilẹ̀ yẹn tó bá jẹ́ acquire land ilẹ̀ mi wà tó jẹ́ pọ́n ti acquire tẹ̀lé tipẹ́tipẹ́ ìmí wà tó jẹ́ pé ó free ibẹ̀ along the line gọ́ọ̀mẹ̀ máa acquire ẹ̀ náà tó bá jẹ́ ntí ó free tẹ̀lé tí gọ́ọ̀mẹ̀ wà acquire pé ibi báyìí a fẹ́ kọ́ school síbẹ̀ a fẹ́ kọ́ hospital síbẹ̀ tíjọba bá gba ilé yàn ó kọ́kọ́ máa fún tọ̀ yẹn ní notice kì í ṣe pé kàn máa jí pé ó yà ìlọ wọ́n máa fún notice pé ilẹ̀ yìí ó àti àkwáyà ẹ̀ then ìwé tó o bá ní ló máa fún ìjọba pé ìwé mi rè ló sọ pé mi mo ní ilẹ̀ yìí ìjọba lábẹ́ òfin ó gbọ́dọ̀ fún tàn ní compensation ó máa fún tàn ní compensation tó wà reasonable now tíjọba bá àkwáyà lẹ̀ ó gbọ́dọ̀ lo ilẹ̀ yẹn fún benefit of the community of the public kì í ṣe pé ó máa gbà lọ́wọ́ Mr. A ó máa gbé fún Mr. B ẹ lè challenge in court tí court dẹ̀ máa dá lẹ́yìn padà n tó bá fẹ́ lò fún it must be for the benefit of the public. yóò túmọ̀ sí pé ilẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì bá acquire náà ń pè ní government acquisition land. bẹ́ẹ̀ni tí ó bá dẹ̀ yà wọ́n lè gba lẹ́sẹ̀ wọ́n gba bíi 10 acres tí gọ́ọ̀mẹ̀ntì bá dẹ̀ wò pé ní ta fẹ́ lò nídìí tútù ẹ̀ka wọ́n máa ń dá padà but àwọn bọ́ ṣe máa dá padà èèyàn ní láti consult lawyer láti lè gbégbèsè lé lórí. bóyá wọ́n dá padà lóòótọ́ o. ọ̀nà tó bá dẹ̀ dá padà wọ́n máa gazette ẹ̀ táwọn ẹ̀ bá sọ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì ti dálẹ̀ wa padà ó gbọ́dọ̀ gazette ẹ̀ gbọ́dọ̀ wà pé ilẹ̀ tá a kwaya àti dá padà fáwọn tó ní kì í ṣẹnu lásán kì í ṣe orí rédíò kì í ṣe orí tẹlifíṣàn níjọba ti máa wá sọ ó máa gazette ẹ̀ pé ilẹ̀ yìí òun ti dá padà ìgbà yẹn ló tó dá padà tó tọ́ so bó ṣe rí nìyẹn lórí acquire land tíjọba bá ní òun gba ilẹ̀ yàn ó máa fún tàn lówó ìtanràn compensation lè lórí. ẹ ṣeun òun lẹ́tí báyìí gbogbo ara lé lórí ọ̀rọ̀ wípé a fẹ́ ralẹ̀ àti government acquisition land amòfin wa ti bá wa yànnàná rẹ̀ wọ́n ti yanjú apá ọ̀nà méjèèjì. ẹ ṣeun kí ni ìmọ̀ràn tẹ ẹ ní fún àwọn tó ń yálégbé àwọn tó ń fi ilé fún ayálégbé àwọn tó fẹ́ ralẹ̀ àtàwọn tó fẹ́ tún ilé wọn tà. ẹ ṣe ìmọ̀ràn mi lákọ̀ọ́kọ́ fún àwọn landlord ni pé kán má máa fi ayé ní tẹ́nàntì lára. ohunkóhun tí ò bá bá wọn lára mu
kán tẹ̀lé tó fi sọ bóyá tẹ́ ti jọ agree tẹ́lẹ̀ tenant ò ṣe ẹ tẹ̀lé òfin láti ṣe ní tó yẹ kẹ́ ẹ ṣe ó jẹ́ yín lówó lé ni ẹni kó má sin nǹkan sínú ilé ó ń sin ni ó lọ gbẹ́lòmíwàá tó ń gbé inú ilé ìyẹn ò ní kẹ́ ẹ lọ tilẹ̀kùn àbí kẹ́ ẹ fi òfin sọ́wọ́ ara yín ẹ tẹ̀lé ìlànà òfin bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni tó yá ilé gbé náà kó má fààyè ni ẹni tó nílé lára because ẹni tó kọ́lé ó fẹ́ máa rí owó ẹlòmíì lọ yáwó báńkì ẹlòmíì dẹ́wà jọ pé ilé yẹn ló fi ń jẹun contract tí mo sọ tẹ́lẹ̀ tó wà láàrin yín the first thing tó wà láàrin yín ni pé máa san owó ilé ẹ̀ fún kó dẹ̀ kí òun náà dẹ̀ máa gbélé ní àlàáfíà then tó bá sanwó ilé déédéé láńlọ́ọ̀dù ò ní agbára láti ṣẹ̀sófin láti lọ dáná ẹ̀ láti tilẹ̀kùn ilé ẹ̀ láti lọ pa jẹ́rẹ́tọ̀ ẹ̀ then ntẹ́ bá dẹ̀jọ́ agree sí láti bẹ̀rẹ̀ kó dẹ̀ wà bẹ́ẹ̀ ilé mi wà kẹ́ tó wọlé náà ti máa sọ fún mi pé àwọn nǹkan jẹ́rẹ́tọ̀ ń bí láago 8 alẹ́ o kí gbogbo èèyàn pa jẹ́rẹ́tọ̀ wọn agreement lẹ́jọ́ enter kì í yẹ wàá ní kó máa pariwo kiri pé láńlọ́ọ̀dù ẹ kò ó ń tẹ òfin mọ́lẹ̀ nítorí pé ẹ ti jọ agree ilé mi wà wọn park sínú compound ó wù ẹ ló gbé bẹ̀. o ti rí dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wílẹ̀ kan pé nǹkan àkọ́kọ́ ni pé kéèyàn kọ́kọ́. téèyàn bá fẹ́ gba ilé béèrè àwọn tó yẹ kó o béèrè láńlọ́ọ̀dù mi wà ó máa lóhùn ò lè gbélé fún ẹni tí ò tí níyàwó ó nídìí ìwọ ló máa sọ fún mi ò tí níyàwó o ṣé ẹ máa gbélé fún mi kò nídìí kéèyàn máa parọ́ because tó bá lọ discover pé irọ́ ló pa ó lè fìyẹn lé ẹ jáde nulẹ̀ so láti bẹ̀rẹ̀ ní kẹ́ ẹ jọ fi ohùn ṣọ̀kan lórí ní tẹ́ ẹ jọ fẹ́. ẹ ṣeun gan kò ní jù báyìí lọ lórí ètò wa lénìí fún gbàgede ìmọ̀ ẹ tún bá wa pàdé lórí ètò yìí nígbà míì ẹ tún bá Barrister Tosin pàdé lórí ètò yìí náà bákan náà Àrẹ̀mọ́lú Adámíláyè lórúkọ tèmi o n ò fi yín sílẹ̀ nínú ìbànújẹ́ Ọlọ́run ọba ò ní jẹ́ n bá yín bẹ̀ ó dìgbà kan ire lójú òun rí.